ó ṣe o ìbọn àmọ̀tẹ́kùn ó pa akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ondo. Àwọn akẹ́kọ̀ọ́ fárígá wípé àwọn ò ní gbà. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Ondo wọ́n ti yalu ìgboro tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn ní ìlú Àkúrẹ́ tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ondo. Ìwọ́de náà ló wáyé látàrí bí òṣìṣẹ́ agbófinró àmọ̀tẹ́kùn kan bó ṣe yìnbọn pa akẹ́kọ̀ọ́. Àwọn akẹ́kọ̀ọ́ náà dí àwọn òpópónà tó kọjá ní ìlú Àkúrẹ́, wọ́n dí gbogbo oríta tí wọn ò sì jẹ́ kí ọkọ̀ kọjá. Eléyìí ló ṣe okùnfà súnkẹrẹ fàkẹrẹ ní ìlú Àkúrẹ́. Alága ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka títí ìpínlẹ̀ Ondo, Akínọlá Elijah Tèmítọ́pẹ́, ó ṣàlàyé fún àwọn akọ̀ròyìn wípé Tọ́pẹ́ Elijah ní orúkọ akẹ́kọ̀ọ́ tí ìṣẹ̀lẹ̀ láabi náà ṣẹlẹ̀ sí. Ìpele àṣekágbá ẹ̀kọ́ ìmọ̀ nípa ọ̀rọ̀ ajé ìyẹn economics ni akẹ́kọ̀ọ́ ọ̀hún ló kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. Akínọlá ṣàlàyé síwájú sí wípé ibi ayẹyẹ ìgbéyàwó kan ni akẹ́kọ̀ọ́ tó di olóògbé náà lọ lọ́jọ́ àbámẹ́ta tí òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn tó fi yìnbọn sí akẹ́kọ̀ọ́ ọ̀hún. Gẹ́gẹ́ bí ohun tí ààrẹ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ sọ fún àwọn akọ̀ròyìn, ó sọ báyìí wípé ọ̀kan lára àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn ló ń ṣe ìgbéyàwó, wọ́n sì yìnbọn sókè láti ṣe àjọyọ̀ ọ̀kan lára wọn. Wọ́n ní ìbọn tí wọ́n yìn sókè yìí òun ló lọ bá akẹ́kọ̀ọ́ tó sì kú lójú ẹsẹ̀. Ìbọn tí wọ́n yìn sókè yìí, gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka títí ìpínlẹ̀ Ondo ṣe ṣàlàyé, ó sọ wípé òun ló ṣekú pa akẹ́kọ̀ọ́ àwọn. Kété tí wọ́n rí wípé ìbọn bá akẹ́kọ̀ọ́ náà ní gbogbo wọn fi ẹsẹ̀ fẹ́. Àwọn ọlọ́pàá tó wà níbẹ̀ ló ran àwọn ènìyàn lọ́wọ́ láti gbé òkú rẹ̀ lọ sí ilé ìwòsàn. Ohun tí à ń béèrè fún ni kí wọ́n fi ojú ẹ̀ṣọ́ tó yin ìbọn náà hàn kí a lè fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́ kí ìjìyà tó tọ́ kó lè jẹ ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn ọ̀hún. Akínọlá ṣàlàyé sí wípé wákàtí 48 làwọn fún àwọn aláṣẹ ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo láti ṣe eléyìí. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn yóò bẹ̀rẹ̀ ìwọ́de tí yóò da omi àlàáfíà ìpínlẹ̀ Ondo rú. Nínú ọ̀rọ̀ tí àbúrò olóògbé tó bá àwọn akọ̀ròyìn sọ, ó sọ báyìí wípé àwọn ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ondo láti fi ìyà tó tọ́ jẹ ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn tó ṣe ikú pa bọ̀dá òun. Bí bẹ́ẹ̀ kọ́, eléyìí ni ó dùn àwọn dọ́kàn púpọ̀. Gbogbo akitiyan àwọn akọ̀ròyìn láti gbọ́ tẹnu àjọ ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ló já sí pàbó. Kódà àwọn akọ̀ròyìn wọ́n pe ọ̀gá ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn lórí aago, ṣùgbọ́n ó kọ̀ láti gbé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀.